ìyàlẹ́nu àti kàyéfì ni ló jẹ́ fún gbajúgbajà ọkùnrin olórin ìsìláàmù ní Alhaji Bukola Alayande, ẹni tó pèèyàn mọ̀ sí Èrè Àsálátù, nínú eré tó ṣe fún ọba ìlú Ìtorí níjọba ìbílẹ̀ Ewékòró ní ìpínlẹ̀ Ògùn, ọba Abdulfatai Akamọ. Pẹ̀lú bí wọ́n ṣe ní àwọn aráàlú Ìtorí wọ́n fi ayé ọkùnrin náà, wọ́n sì jẹ́ kó mọ nǹkan tí wọ́n ń pè ní ayé nínú ayẹyẹ tí kábíyèsí Olú Ìtorí tó ṣe nínú ọ̀sẹ̀ tá a wà yìí. Gẹ́gẹ́ bí àwọn tíṣẹ̀lẹ̀ náà ṣojú wọn bó ṣe fi tó tẹlifíṣàn Yorùbá Tòótọ́ létí, Olú Ìtorí ló ṣe ayẹyẹ kan ní ìlú Ìtorí ètò gbogbo ìlú títì táwọn èèyàn pàtàkì sì wà níbẹ̀. Gbajúgbajà olórin fújì ní Alhaji Saheed Okunola, tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Saheed Òṣùpá, ni wọ́n pè gẹ́gẹ́ bí eléré lọ́jọ́ náà, ṣùgbọ́n nítorí pé ara ọkùnrin náà kò yá tó rẹ̀ díẹ̀, ni ló jẹ́ kí wọ́n máa sáré lọ pé gbajúgbajà ọkùnrin olórin fújì ìlú Abẹ́òkúta ní Alhaji Sefi Alao Adékúnlé, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Bàbá Oko, láti wá kọrin. Ṣùgbọ́n yàtọ̀ sí Sefi Alao, Bukola Alayande tí gbogbo èèyàn mọ̀ sí Èrè Àsálátù, tọ́pọ̀ èèyàn sọ pé ó máa ń kọrin bíi Ajínrere Yínká Ayéfẹ́lẹ́, ìní wọ́n tún pè gẹ́gẹ́ bí ẹnìkejì tí ó tún kọrin lọ́jọ́ náà. Ṣùgbọ́n lásìkò tí Èrè Àsálátù máa ń kọrin, níṣe ni ìṣẹ̀lẹ̀ kàyéfì ńlá máa ṣẹlẹ̀. Ní gbogbo ìgbà tókùnrin náà bá ti ń bẹ̀rẹ̀ orin, níṣe ni wọ́n ní ẹ̀rọ amúnáwá ìyẹn jẹnẹrétọ̀ tí wọ́n tàn láti máa jẹ́ kí àwọn èèyàn kan lè máa gbọ́ ohun àwọn olórin àti àwọn ohun táwọn èèyàn ń sọ yóò máa dédé kù. Wọ́n ní eré ni wọ́n pè é, àfìgbà tí kinní náà ṣe léraléra kọjá bí ẹ̀5, wọ́n lè tó wá tiẹ̀ burú jù. Àsìkò tí Èrè Àsálátù bá ti ń kọrin táwọn èèyàn ń bọ̀ wá náwó, ní jẹnẹrétọ̀ náà yóò tún dédé kú lójijì. A gbọ́ pé ilé ìṣẹ̀lẹ̀ léraléra títí tí Èrè Àsálátù náà fi mọ̀ pé kì í ṣojú lásán. Kódà wọ́n ní inú bí ọkùnrin náà ó sì dó gidigidi nítorí pé kò rí owó pa rárá níbẹ̀, nítorí pé kò rí àyè kọrin rárá, nítorí pé bó bá ṣe ń kọrin ní jẹnẹrétọ̀ náà ń kú léraléra. Ṣùgbọ́n kàyéfì ńlá ni wọ́n ló máa jẹ́ nígbà tí Sefi Alao tán ló pẹ́ gidigidi débi ayẹyẹ náà. Kódà tán nínú ti ń bí àwọn àlejò pàtàkì tó jẹ́ pé alẹ́ ló dé, tí wọ́n sì ní Sefi Alao padà tọrọ àforíjì tó ṣàlàyé pé nítorí oòrùn àti ooru tó mú ló jẹ́ kóun wá lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ málẹ̀, kì í ṣe pé òun rí orí adé fìn. Ṣùgbọ́n kàyéfì ló máa jẹ́ títí tí Sefi Alao tó fi kọrin ẹ̀ tán, níṣe wọn mọ́ ní jẹnẹrétọ̀ tó ń kú léraléra títí táṣà Èrè Àsálátù fi kúrò lórí sítéèjì, wọ́n mà ní jẹnẹrétọ̀ kú mọ́. Èyí gan ló jẹ́ káwọn èèyàn gbàgbọ́ wípé iṣẹ́ ayé àti ìṣẹ̀lẹ̀ tí ò ń ṣojú lásán ni ló ṣẹlẹ̀ sí Èrè Àsálátù, tí wọ́n sì ń sọ wípé ọlá pé Sefi Alao jẹ́ ọmọ ọ̀dọ̀ àgbà tí ó sì súnmọ́ àwọn àgbà ni ló jẹ́ kí irú nǹkan tó ṣẹlẹ̀ sí Èrè Àsálátù kó má ṣẹlẹ̀ sí i. Ní báyìí o, wọ́n ti fàyè hàn Bukola Alayande Èrè Àsálátù níbi ayẹyẹ tí kábíyèsí Olú Ìtorí ọba Abdulfatai Akamọ tí ó ṣe, tó sì jẹ́ pé bọ́kùnrin náà ṣe ń kọrin ní jẹnẹrétọ̀ ló ń kú mọ́ lórílẹ̀ 10.